My name is Omobolaji Robert. I'm the husband of Adejumobi and the son of Olufonke Robert. My name is Adejumobi Robert. I'm the wife of Omobolaji Robert. We've been married for a year now. Pekele ma pekele ke. Arugbo ma jẹ gbèsè, ma ṣe lere ma san ke. Ọ̀rọ̀ mi bá rí. Ẹ má jẹ́ kí ko ọjọ́ ìjà rẹ̀ orúkọ mi rí Àjàní. Àjàní popular demand Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni, ilé pu ọ̀rọ̀ ẹ̀. Àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ni CSO. CSO ade gbe ke. Eye wọn, ma láyé wọn. CSO means Chief Security Officer. Èmi ṣiṣẹ́ ní compound. Bẹ́ẹ̀ni o. Orúkọ mi ni Olufonke Robert. Yesha! Yesha! Paripa. Kẹ́ni èdè o. Ẹ wá bọ̀. Káàbọ̀. Ẹ káàbọ̀, ẹ kọjọ mẹ́ta. Ẹ wá lọ́pàá. Yèrè ni olóye o, kálá mú ṣàkì káfùmá ṣọjá. Yèrè ni wẹ́ káàbọ̀ o, kálá mú ṣàkì káfùmá ṣọjá. Káàbì máa rí ẹ káàbọ̀ mà. Ẹ káàbọ̀ mà. Àwọn ará lè kọ́ ẹ kọjọ mẹ́ta. Dédé ẹrù ẹ̀ ń kọ́. Ọjọ́ ní bútù. Ẹ bà mí sí bútù. Ẹ pàrípà. Ayé bájà àwọn ará abúlé rè o. Ayé. Ọ̀gá ẹ̀ ń kọ́. Ọ̀nulé. Èlùbọ̀ nǹkan ní ẹ̀rọ àbọ̀. Tó ti kọ́ta. Dédé iṣu yẹn rè ṣe kókó. Ayé ẹni tí bọ̀. Wọ́n mú yáàkì bọ̀ o. Wọ́n sọ fún mi láìkì yáàkì tó ti pọ́n mọ́. Ẹ pẹ̀lẹ́ bá. Ṣé ìjẹun? Kí á lù bọ̀bọ̀ náà. What? Kí ló ṣẹlẹ̀? Tell me. Kí ni problem ẹ gogo? Kí ló dé tó máa ṣe kíní yẹn all the time? What's that? Kí ló dé tó ṣe pé o máa abandon mi síbẹ̀? O máa lọ máa bá mú mi ẹ̀ sọ̀rọ̀ láti ẹ̀kan ni mo ti wá pè. Ohun tó mi pé òun bọ̀. Kí lẹ̀ ń sọ? Jumobi, calm down. Mom, you just saw our family business. We're talking about family business. I am not part of your family. You are, of course. We're talking about daddy's property. Daddy's property, indeed. Today ni mo ṣe máa ma pè all the time. Wá kọ́ abandon. Okay, now you tell me. Tani ẹni tó nífẹ̀ẹ́ sí jù láàrin mi àti mọ́mí. You have to tell me who you love the most among the two of us now. Mi ò bẹ̀rẹ̀ ìrara, so tell me. Calm down. Adejumobi. Ní gbogbo ayé yìí. Not only between you and my mother. I mean the whole wide world. Ìwọ ni mo loved you. You're the reason I live. You're the reason I breathe. I live for you alone. You're my world. I love you more than anything. Are you psyching me or you're saying? Why would I psych you? Come on, you are. No, that's not enough.
Okay. Kí ló dé tó yọjú sí mọ́mì kó tó máa lọ? Má jẹ́ kí n yọ ìyá mi lẹ́nu, wọ́n sì lè máa sùn jáde. Okay, but sweetheart, ṣé o ní pẹ́ kó tó délé níbi ìta ni? Nah, mi ní pẹ́. Àná yẹn gan mi intentionally pẹ́, traffic ló fà. Moreover, tí n bá pẹ́, ṣebí ẹ pé méjì nílé. Can't you both just be together? Come on, ṣé lè dàbí ni? You want to be with your husband? Of course. That's my wife. Mm. You should go. Hello, darling. Kò ní nice day o. My favorite. Ọlọ́run á sìn ẹ́ lọ. My favorite. Trust me. All right, look. Laptop, me that. Oh, sorry. Thanks, man. Okay, baby. All right, love. See Love you. you. All right, bye. Kò rí mi mo tí. Save me from all those persecuting me and deliver me, that no one may tear my soul to pieces as a lion does, snatching me away when there is no deliverer. Oh Jehovah my God, come in. If I have done this, Mommy. Jumobi. Ma. Caro, my dear. Caro, my dear. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́, ọkọ ẹ̀ ńkọ́? Ó ti lọ bí iṣẹ́ ẹ̀, ó rò bóyá ẹ ṣe ń sùn ni. Níwò yìí, oorun wẹ̀. Rọ, ìwọ ńkọ́ báwo ni night ẹ? Fine ma, ẹ̀yin náà kọ́ ṣe sùn dáadáa. My night was good, it was pleasant. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Mummy, kí lẹ máa fẹ́ jẹ as breakfast? Breakfast kẹ̀, irọ́. Ebi ò tí ì pa mí ná, torí ẹ̀mí tiẹ̀ tí ì ro nǹkan tí mo lè jẹ. Okay then. No problem. Màá tún wá béèrè lọ́wọ́ yín later. O ṣé my dear, o ṣé. O ṣé o. If there exists any injustice in my hands, if I have repaid the one rewarding me with what is bad, or if I have despoiled Jumobi? Ma, ẹ wá ma. Pẹ̀lẹ́. Mo ní kí n béèrè lọ́wọ́ yín pé oúnjẹ yín kọ́. Ebi ò tí ì pa mí, o ṣé. But Mummy, it's past 2, ó yẹ kẹ́ ti jẹun. Mo mọ̀, àmọ́ ebi ò ì pa mí ni. Tẹ́bí bá ti pa mí máa jẹ́ kó mọ̀, ṣe ti gbọ́, o ṣé máa jẹ. Okay, ṣé kí n máa yín ṣe cheesecake, at least ìyẹn máa fún yín ní appetite. Rárá, kò ṣe. Kò ṣe. Bó eléyìí tẹ́bi ò tí ì pa yín ní time yìí, ṣé ẹ feel pé ó lè jẹ ibà? Rárá o, ibà kọ́, ebi ò kàn tí ì pa mí náà ni. Tí mo bá ti ready, màá jẹ́ kó gbọ́, o ṣé. Okay ma, torí pé èmi fẹ́ jáde, though mo ti ṣetán, màá lọ múra later, but mo fẹ́ make sure pé mo ṣe oúnjẹ yín kí n tó lọ. You understand? But nevertheless, màá dúró, màá ṣe oúnjẹ yín, màá ṣẹ̀ṣẹ̀ wá lọ. Ṣé ti gbọ́? Tó tẹ́ bá ti ready ẹ pè mí, jẹ́ kí n mọ̀. O ṣé. All right ma. O ṣé. All right. But then Mummy, ṣé ẹ enjoy movie? Very interesting. O ṣé gan ni. Okay. O ṣé. Yes, ma'am. This is not a man, a king or a...
Ìjẹ̀bú. Ma. Ìjẹ̀bú. Ma, ma. Pẹ̀lẹ́, my dear. Yes, ma. Pẹ̀lẹ́. Ma, yes, ma. Kúṣẹ́. Yes, ma. Jọ. Yes, ma. Ìjẹ̀bú. Gbà. Wàá bá mi ra àmàlà dúdú. Àmàlà rẹ̀ dúdú. Pẹ̀lú ògúfe. Ògúfe. Mi ò fẹ́ èyí tó légungun. Àwọn aṣàwọn egun rẹ̀ àwọn ayé egungun kù. Dùn ìyá ìpẹ̀lẹ́. Wàá bá mi ra inú ẹran mẹ́rin. Tinú ẹran mẹ́rin. Kìnní rẹ̀ yẹn àwọn ṣáàkì, ẹ̀dọ̀, fùkù àti òróró ẹran ìmọ̀ àmì jàkàgà. Mi fẹ́ ṣàkì. Ṣáàkì. Fùkù. Ẹ̀dọ̀ yẹn lè pé méjì. Òkèrè má jẹ́ kó má ṣùtì lẹ́nu. Ṣe pẹ̀lú omi tó bá tútù dáadáa. Table water rẹ̀ tútù. Kí ní ice block òun. Pẹ̀lẹ́. Ẹjọ́ mẹ́bìnrin wọ́n ní ọlá fún lé ní ìjẹ́ sọ́kùn wọn lérò fún ara ẹ̀. Ó fẹ́rẹ̀ ìyàwó mi díẹ̀. Wọ́n rẹ̀ ọlọ́run ara mi gun aṣọ ìpẹ̀lẹ́ bá mi kí wọ́n lókè o. Ẹ̀pẹ̀lẹ́ sùn. Ẹjọ́ ẹ má bínú ẹrú ọbẹ̀ ṣe é fẹ́ gbà. Abùlà. Bẹ́ẹ̀ fi tó ti wọ́n dúró yẹn. Paripa. Wọ́n rí ọbẹ̀ mu aṣáára ẹ̀ má rí ọba ẹ̀pẹ̀lẹ́. Má gbé ọ̀kadà o. Gbé ọ̀kadà ó ṣe. Ó pè níbẹ̀. Ẹ̀pẹ̀lẹ́ o. Yes ma. Yes ma, mo ti lọ. Kọ́ dẹ́tẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀jẹ̀ kọ́ mọ̀ sọ fún ẹran mi iṣẹ́ o. Ẹ̀pẹ̀lẹ́ ma. Yes ma. Ayé ti bọ̀ jẹ́ o. Yẹ́rọ ọkọ rẹ̀ nìbí obìnrin tí wọ́n sọ fún wíìlì ìdáná rẹ̀ yẹ́rọ ọkọ rẹ̀ jẹ́ lọ́wọ́ ṣé ìjọ mi ṣé kí n tẹ́lẹ̀ wọ́n lè sọ fún wíìlì ìdáná wọn sọ fún ọ̀rẹ́ ṣé iye fún mi lè gbìyànjú ẹ̀ náà dọ̀gba fún mi tán. Wọ́n máa ti ṣe ẹni ṣe lọ́wọ́ bí iye fún mi bá jí náà rọ àì wọ́n máa rọ kókó kò máa lọ àì yìí gírẹ́tà táyọ̀ gbé gírẹ́tà wa ó mi ò máa sọ fún òun ní sọ ń jẹ riba fún mi. Olùlájẹ ìbìrìpò tó ti kọ̀ọ̀kọ̀ rẹ̀ mo ti lọ jáde. Ọlọ́bọ̀ oníyè mi ẹlẹ́kọ̀ọ́ bàbá tó ń bẹ mi ẹlẹ́kọ̀ọ́ ẹ̀yin bẹ́ẹ̀ bẹ ká lọ lẹ́lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá dán mi wò ẹ̀wọ̀n fàyà we go bring you down ẹ káàbọ̀ sà yes sir one love oníyà mi ẹlẹ́kọ̀ọ́ bèbí já lọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ òbá dán mi wò wàá mọ̀ pé ọmọ láìkọ̀ wọlé ẹ̀ o. Ẹ káàbọ̀ sà. Yes, àwọn ẹ káàbọ̀. Yes, báwo ibi iṣẹ́? As in work, how work dey do today? Thank God. I mean, working place, iṣẹ́ ibi iṣẹ́. Ṣé iṣẹ́ lọ dáadáa sà? Èmi náà ti ẹ̀sà ẹ̀mẹ́ bínú àwọn ajá ẹ̀ wọ́n jẹun o. Bẹ́ẹ̀ sì ń pariwo mọ́ gbogbo kí kékeré kí n jẹ́. Àmì ebi èmi jẹ́ ìṣọ̀fọ̀ kí iye rẹ̀ fún oúnjẹ sàmọ́ fún oúnjẹ. Òun bá wọn ajá yẹn sọ̀rọ̀ báyìí wọ́n dẹ̀ ń dá ẹ̀. Àwọn àti mo wá ara yìí ní ajá rẹ̀ kó ní ẹtú pẹ́ nọ́dọ̀ ajá ìmúṣẹ́ ajá nọ́dọ̀ ọba dàtún jírí. Ẹ̀mẹ́ bínú ẹjọ́ mo ń sọ ọ̀rọ̀ kan ẹ̀kan wọ́n ìgbòho náà tó sọ wọ́n ti wine up kíní ra ọmọ Tóyìn Adéwálé. Tóyìn Adéwálé. Orúkọ yẹn sound familiar. Ọmọ ẹ̀rẹ̀ kan oríyá mi ẹlẹ́kọ̀ọ́ bèbí já lọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn tó ń gbọ́ mi tí yóò fọ́. Dúró náà ẹ̀kọ́ ni màmá yẹn ta lóòótọ́ ni. Wọ́n o yẹrẹ kí ni wọ́n ta irú lọ́nà ìwòrò irú yẹrẹ rí irú wáyé wọ́n sọ́ra kàn lọ́ọ́ occasion àwọn àwẹ̀ gèlè wọn bí ti satellite eye mọ́mọ́ dáadáa wọ́n máa ń ṣe fíìmù láìkì fíìmù yẹrẹ máa sọ ẹ jọ ẹ fi mí lẹ̀ o kẹ́yọ̀ má sọ̀rọ̀ sí mi o. Tóyìn Adéwálé àmọ́ ọmọ yẹn pinnu sọ́kọ́ máa sáìnì rẹ̀ Davido rẹ̀ pé mi sọ́kọ́ kí n sáìnì ọmọdé yẹn. Oh, Davido kọ́ lẹ̀. n wọ́n kí n sáìnì rẹ̀. Òun ló wá ní kó sáìnì àyẹ̀wò má kọ́. Interesting. Signature máa gùn gan o. Àṣé signature tèmi ẹ lọ sọ fún Davido òun náà ìyá wèrè gan àká ìgbà sáà wọn sọ̀rọ̀ fún Davido kàn ọmọ bàbá olówó lè mọ ọmọ bàbá kápẹ́ntà rèmi nílì sọ ẹ ṣe ẹ káàbọ̀. Ṣáájú àwọn ṣáà ti igi ẹjẹ. dáadáa wọn sì ń jẹun o wọn sì ń jẹun ẹ káàbọ̀. àwọn yẹrẹ ń dẹ́sí ni wọn á lọ kí wọn kú tọ́jú wọn o yẹrẹ ni àgbà kẹ́wì yẹmi náà obìnrin òmùtà akéwì náà máa kọrin náà
ó jẹ́ kí n sọ fọ́ oríyé mi ní Ìjẹ̀bú o ẹ jẹ́ ká lọ sí Ìjẹ̀bú ẹ tẹ́ ń fẹ́ mi nílì sàn o ẹ jẹ́ má padà lẹ́yìn mi o ẹ jẹ́ má padà òye lólobí o. Sweet home. Hey, baby. Honey? Jumobi? When we will, oh. More kitchen. Jumobi? 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 Baby? Jumobi? Where is she? Jumobi? Oh, no. Jumobi? Jumobi? What? Baby. What's going on? Jumobi? 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 Yes, come in. Man. Okay. Apolo. Káàbọ̀. Apolo. Káàkiri, máa ń gbéṣẹ́ lẹ́nu. Dúpẹ́ lọ́wọ́ lọ. Èwo lè rí ìdẹ́njẹ? Sausage àti coke ni. Kí ló rí ìdẹ́njẹ sausage àti coke? Ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Mi ò lè dáná. Ìwọ ti ní láti dáná. Mo ń Jumobi gan lọ. Mo ti ń wá kí lágbà tí mo ti dé mo ti pe fóònù ẹ̀ náà switch off. Ó ní òun fẹ́ yọjú sọ́rẹ́ òun. Àìsàn yẹn ni ò jẹ́ kó lè dáná fún yín. Eléyìí náà ti tó ni. Bó ti jẹ́ pátàárọ̀ ló ti jáde. Àtàárọ̀. So àtàárọ̀ lẹ ti jẹun wáyé. Ìjẹ̀bú ràmàlà fún mi. Ẹni màmí kílẹ̀ máa yí. Eléyìí náà ti wà òkè. Rárá màmí mo ń sọ̀rọ̀ oúnjẹ gidi. Owó làbúrò máa jẹ sausage àti coke nígbà tẹ́ ẹ̀ sí lórí ìrìn. Kí ló wùn yín jẹ kí n bá yín? Má ṣe o. Ó ti lọ bí iṣẹ́ látàárọ̀. Ó Bọ́lájì lọ sí mi. Rárá màmí mi ò complain bó rẹ̀ mi. Ṣó bójú mu ní kẹ́ni bọ́dù ológun báyìí pẹ̀ ń jẹ sausage àti coke. Kí lẹ fẹ́ jẹ? Kó tó wá wẹ́lì bọ̀dì ní kọ́rọ̀. Ó lè jẹ́ inú hold up lọmọ yẹn wà. Ó dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ hold up Èkó yìí ṣe máa ń crazy. Hold up. Tell whatever it is tó bá dá dúró inú ilé ìlú máa wà. Kí lẹ fẹ́ jẹ kí n bá yín sìn? Ẹ má wọrẹ jẹ máa yín pípẹ́ òjò. Mo ń bọ̀. Ẹ pẹ̀lẹ́.
Bọ́lájí. Ó ṣe ọkọ mi. Ó máa ń ṣe ìyọnu. Mọ́mí jẹ́ kí n ṣe ìyọnu. Ẹ jẹ́ kí n ṣe ìyọnu. Ṣé ó yẹ kẹ́ni kankan gbọ́ wípé ọsọ́dọ̀ mi ọjọ́ oúnjẹ gidi ni? Ṣé ó ṣe gbọ́ sétí? Kò yẹ. Àmọ́ kò ń ṣe gbogbo ìgbàgbọ́ iná dídá máa ń wù yàn. A ní gbogbo àkọ́ni náà máa ń wù yàn dá. So ìgbà tẹ́yìn wọ́n wà lọ́dọ̀ mi yẹn ni ò yẹ kí iná wù ìyàwó tèmi dáfẹ́ yìí. Ọmọ dáadáa dẹ ní jùwọ̀n bí. Ọmọ dáadáa ni. Ọmọ gidi ni ó kọjá bó ti fi só kékeré bàdí jẹ́ ni. Ìjọ torí Ọlọ́run, ẹ má bínú. I was stuck in traffic. Traffic yẹn ti pọ̀ jù. Sorry. Mo Bọ́lájí. But I already apologized. I said I'm sorry. And I've heard you. You're still mad at me. No, I'm not. If you're not, you wouldn't be turning your back at me. Sweet. Maybe I'm not in the mood to talk. Baby, I'm sorry. It was an emergency at work. When you are on 2 weeks leave? I know. But I'm sorry. There's no point in being sorry. I've always known you love your job more than any other thing in this world. I wouldn't have gone if my immediate boss didn't call to beg me. Interesting. And that is enough justification for you not to prepare lunch, breakfast for my mother before leaving home. For crying out loud, that woman is just going to be here for 2 weeks. Just 2 weeks! No. I asked Mommy what she was going to eat before I left, and she said she was fine. Oh. So, she's lying? About... You leaving home as early as you left? I left around 3 p.m. So she's lying. I didn't say she's lying. So what do you call denying what she claims? Oh, can I say my side of the story? No, you can't. Just answer the damn question. What do you call denying what she claims? I call it telling my side of the story. Are you raising your voice at me? Uh, Okay, listen. Can I ask you a question? So, for what reason or why would she be telling lies? Why? I'm not saying she is. Say, Omobolaji, can we just stop making a big deal out of nothing? I asked Mommy what she was going to eat before I left, and she said she was okay. Breakfast and lunch? Yes. You know what? Do you know I came back to this house and I met my mother eating sausage roll and coke? Ah. Yes, which was supposed to be at dinner. After Jebu got her amala from a local restaurants around here for lunch. No way. See, I asked Mommy what she was going to eat. She said she was fine. In fact, I asked her more than twice what she was going to eat, and she said she wasn't hungry. I even suggested preparing a cheesecake for her. Maybe that would give her an appetite. And she said she was okay, that she wasn't hungry. So even if she said she was fine, is that enough reason for you to be coming to us at the time you did? I'm sorry. Balaji, I'm sincerely sorry. Did you even call to tell me you were going to the office? Why didn't you just place a call to me? I didn't know I was going to stay that long. Oh, that is still not an excuse. In case of next time, try to know you're going to be staying that long so I can make arrangement for who's going to cook for my mother. Someone who's going to do your duties that you see as a big deal. Okay? So my mother won't starve some other time.
Oje asere woku abari ara le sílẹ̀. Oya. Saka ma je. Oya. Woku ma su leleyi. Ìjẹ̀bú. Ọ̀gá Sanje. Ìjẹ̀bú. Ọ̀gá Sanje. Ẹ má gbàgbé. Kí ṣẹlẹ̀? Ńgbọ́, mọ́dà ń lọ mìíràn lámàlà. Ìbíjà àmàlà o, kó ní o máa ṣe oúnjẹ rí mi ẹ̀jẹ̀ kan jẹ́ pando yam rẹ̀ jẹ́ sọ́fọ́ máa ń ná ewédú nù àbí fẹ́ẹ̀mù. Ẹ bá mi ṣe ẹran rẹ̀ bá gbéra náà fúkú mo láìkiri ẹ̀gbọ́n ẹ̀jọ̀ ẹ̀bà tó Ọlọ́run. Ó jẹ̀bi tó jẹ. Mo ní wípé ṣèyí ọkọ mi rẹ̀ lámàlà. Mo sọ fún ẹgbẹ́ ni ọ̀rọ̀ mi námàlà o, ọ̀rọ̀ mi námàlà nọ́dọ̀ Mama Boski, ìyẹn ọmọ ẹ̀gbọ́n ọba Kaboski. Ọ̀dẹ́ràn mi ní ogun fèrè jẹ́ sọ́fọ́ gbéra, àwọn ogun fèrè jẹ́ sọ́fọ́ àgìmá wọ̀ wá. Kẹ́hìn débẹ̀ ẹ máa rí fúkú rẹ̀ jẹ́ sọ́fọ́ ó gidi gan, rẹ̀ jẹ́ sọ́fọ́ kẹ́hìn rí à, ó mọ̀ jẹ́ kẹ́hìn náà máa jẹun, ìjẹ́ ká lọ síbẹ̀ kí n bá yẹ lára ẹjọ́ ọ̀rọ̀ mi. But seriously, nǹkan tó ń ṣe ẹ̀ kò normal. It's really abnormal because just one question ni mo bẹ̀rẹ̀ mo dey expect just one simple answer to bẹ̀rẹ̀ sínú ọjọ́ ṣì lórí nsìn. Wọ́n ní wọ́n náà ìlọ̀mí rẹ̀ lábàlá bí wọ́n rún ẹ. Àwọn ọ̀rọ̀ mi tó ti table water ètùtù ọ̀nà blọ́ọ̀kù nù ice cup mo rà bọ̀. Ó jẹ lọ. Mo lọ o ní ọ̀sán ọ̀sán fún mi ní application ọ̀fọ̀ kí yèrè ọkọ yẹn rán mi níṣẹ́ kí n má lọ dán àbí kí ṣẹlẹ̀. Orí ẹ ti dàrú, orí ẹ ò pé. Madam. Ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ o má ju mí ní kúrò ọ̀rọ̀ ẹ o. Kọ́ni ẹ̀sọ́ fún ìjọ ọ̀tún jẹ̀bù, onímọ̀ọ́sẹ̀ máa jẹ́ o. Àbí kí sí tọ́dọ̀ mi tí wọ́n kọ́ran náà màlá kí n má lọ dán. Ó jálẹ̀ tí tó jẹ́ bàbá ṣe kí ni o. Bọ́kù. Sàkà wílẹ̀ bọ́kù. Ó yà ó ní ọbí kífọ̀. Wà dáadọ́ mọ̀. Hello babe. Wo má bínú. Mo stylishly kúrò nínú ilé kí n lè bẹ sọ̀rọ̀ dáadáa. Mo wá sínú mọ́tò. Ibẹ̀ pé mo wá mú nǹkan gan ni mo ṣe wá níbi báyìí màá lè bá ẹ sọ̀rọ̀. Seriously, ọ̀rẹ́ onísùúrù gan ni. But kí ni mi bá ṣe? Ṣé mo ní choice ni? Kò sí nǹkan tí màá ṣe. Tó bá jẹ́ mi máa lọ bá ìyá yẹn fúnra mi ni. Irú ìyá yẹn lè dá lérú náà. Mo béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló máa jẹ, ó ń sọ fún mi wípé bí òpó òun ó dẹ̀ ràn gate màlàmálà tó ṣe lójú ọmọ ẹ̀, oúnjẹ sausage roll àti coke. Àbí o, ìwọ náà sọ bẹ́ẹ̀. Nǹkan tí mò ń face nìyẹn. Ṣé o bá ìyá yẹn fa nǹkan kan ṣá? Jókòó. Èmi. Ó yẹ kí ìwọ náà mọ̀ náà. Ṣé mi lẹ́mìí ni àbò èmi lẹ́mìí bí irú títí ẹ tí màá fi máa bá wọn fa nǹkan? Kí ni mo tiẹ̀ fẹ́ bá wọn fa in the first place èmi? No. Ìyá yẹn gan kọ́. Wọ́n wà nínú ilé. Mo kàn ra kúrò nínú ilé. Ìgbà yẹn ló máa gbọ́ gbogbo nǹkan tí mo bá ń sọ nínú ilé ńsìn. Mo ṣe wá sínú mọ́tò wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wọ́n wà ń bẹ̀. Ó fọ́nì gan ṣá. Ó fọ́nì. Pọ̀ kí ló fọ́nì? Kí ló fọ́nì gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀? Uncle Bọ́lájí, wọ́n aṣọ wá lé ẹ jáde nítorí mọ́mì wọn. Tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá, tó bá gbọ́ bí ọmọ Bọ́lájí ṣe bá mi sọ̀rọ̀, tó bá rí bó ṣe sọ̀rọ̀ sí mi. Àní mo wo mo tuntun omi ò lè believe pọ̀kọ tí mo fẹ́ nìyẹn. I was shocked. Lórí issue yìí náà. Nǹkan kékeré mà kọ lójú mi rí. Àbírú ìyá ọkọ ọ̀ràn owó rè. It is well. Ọ̀rẹ́ mi ò bẹ́ ṣàwàdà, ó ní láti wá nǹkan ṣe sórí ọ̀rọ̀ ìyá yìí o. Wá nǹkan ṣe sí. Kí ni mo fẹ́ ṣe sí? Jọ bí kí nìyẹn? Ó ń béèrè lọ́wọ́ mi pé irú nǹkan wo ló máa ṣe fún ìyá ọkọ tó ní wèrè bẹ́yẹn, ó yẹ kó ṣe gbogbo wèrè fún ni náà. Ìyá tó jẹ́ kó sinmi nílé ọkọ ẹ̀wọ́ gan wàá ṣe gbogbo wèrè fún ni, òun gò ní nísinmi. Wà ilé máa jọ gbóná mọ́ gbogbo yín ni.
Jókòó. Ṣé mi ni mo wá fẹ́ bá wọn fàárù nǹkan bẹ́yẹn? Ìyá ọkọ mi, èmi. Èmi ò máa láyà akẹ́bọ̀ jẹ́. No, I don't have strength for such. Èmi kẹ̀. Ṣé ara fi mí sílẹ̀? Ṣé fọ́sẹ̀ méjì ni? Ọ̀sẹ̀ méjì náà ti pé tọ́tọ́ ń bá postpone wọ́n máa lọ láyà àti àlàáfíà. Ó ṣàfihàn lẹ̀. Wọ́n máa fàdúrà àti it is well. Anyway, ọ̀rẹ́, jẹ́ kí n tètè máa lọ nílé. Kó tó máa rò pé bóyá mo ti lọ ṣe nǹkan míì sìn. Kọ́mọ wọn tó dé kó tó máa rojọ́ fún. Ó má worry. Máa pè ẹ́ lọ́la. Thanks for calling, darling. I appreciate your call. O ṣé. Good night. Bá mi kí Uncle Richie o. Okay. Bye. Oh, serious? Mo ti rà láti jẹta sẹ́. Seriously, mo ti rà láti jẹta. Hold on, mo ti wọlé. Jẹ́ kí mọ́mí. Ẹ kúlé ma. Káàbọ̀ aya mi. Ẹ pẹ̀lẹ́. Kú àtàárọ̀. Ṣé wà okay? Okay. Mo ti ra kíní tẹ ní ẹ fẹ́ jẹ yẹn. Tí má ti change nísìnyí, màá wá sí. Yes ma. Babe, what's up? Báwo ni? Ọlọ́run mo serious àti jẹta mo ti rà sẹ́. Mi ì ṣe níra. Méjèèjì náà tí mo sọ fún ẹ ni. Ìgbà tí mo rí crazy sales $620 tó bá jẹ́ wọ́n kọ́ ò níra. Mo sọ fún ẹ pé mo need the red bag now. Mo fẹ́ change red bag mi. Ọlọ́run at $620 èmi gan mọ̀ pé wọ́n máa ṣe crazy sales bẹ́yẹn. No, sales yẹn crazy. I'm telling you. $620 fún báàgì ẹyọ kan. $620. 620. 620. 620 times. $193,000. Fún báàgì ẹyọ kan. Ẹ gbà mí. Shall we pray? Father, we thank you for the provision of this food. Thank you, Lord, for the pocket that has paid for this. Thank you for the hands that has cooked this. Lord, we bless your name for provision of food. There are so many that have nothing to eat. We thank you, Lord, for this. May your name be glorified in Jesus' name. Amen. Lord, we sanctify this with the blood of Jesus Christ. We pray for those who have nothing to eat, that you God will supply their needs in Jesus' name. Amen. Thank you, Lord, for answering our prayers. Thank you, Lord. For in Jesus' name we pray. Amen. Amen. Thank you, Jesus. Oga, you know nothing in the
Mommy wanted it. Bẹ́ẹ̀ni, bó ṣe jẹ́ ní ẹran yẹn. Yín máa ń jẹ inú ẹran kò ní jẹ ta ẹran. What is it? What is what? My dear, please, taste this food for yourself and see it. Taste it. Go ahead. Go, no, go ahead, taste it. Taste the food. Yeah, put it in your mouth, yeah. Taste it, baby. Delicious. Yeah. Gimme. What is this? Nǹkan tí mo ṣe kọ́ ni. Bọ́lájí, iyọ̀ yẹn pọ̀ díẹ̀ náà, àmọ́ ó ṣì wà manageable. Ìwọ manageable bá mi fẹ́ jẹ́. Mistake lè wáyé bóyá ibi tó wà tọ̀rọ̀ ẹ̀ ti ń sọ̀rọ̀ nígbà tó ń ṣe ọbẹ̀ yẹn ló ti ṣàìmọ̀ọ́mọ̀ fi yọ̀ já. Oh. Ìwọ náà tí bá ti ń sọ ìjà fọ́kọ ẹ̀ ò ní rojọ́ púpọ̀ jù ní díẹ̀ wá concentrate wá iyọ̀ yìí pọ̀ díẹ̀ ó pọ̀ gan-an bọ̀ ó sì ṣe jẹ. Mami, èmi ò lè jẹ ilé. No, gbà tí mi kì í ṣe ẹranko. Mi ò lè jẹ ilé ìgélé lọ́jà mi láwọn náà. Ṣé bẹ́ẹ̀ ṣe dáná fún mi tí mo fi dàgbà rí ni? Mi ò lè fòun wé mi. What is this? What are you cooking, woman? This is becoming too reoccurrent. Kí ló máa ṣe? Excuse me. O lè fi òun Please excuse me. Mo Bọ́lájí. No, woman yìí. O lè fi wé Can mi. you imagine? Manage, jẹ́ ká manage ẹ. Jẹ́ a manage ẹ. Ó sì wà òkè bọ̀ wọ́n. Jókòó jẹ́ ká jẹ́ má bá ìfẹ̀fẹ̀ jẹ́ má dá lóhùn o. Ìwọ náà ò jẹ́ àbí ṣáta sì kò ní ká sáré ro ọbẹ̀ míì fún àpẹẹrẹ ṣì wà ní freezer torí. I don't know. Mi ò lè figure it out. But mo mọ̀ wípé mother-in-law mi gangan ni wàhálà. Mo mọ̀ pé ọmọ wá sílé wa with the intention láti wá da marriage mi rú ni. She's the only problem I have in my marriage. I don't know. Sweet, I'm surprised you didn't say anything about what I told you earlier. Omobolaji. Hey. What would you have me say? So, you heard me. You only ignored? Of course I heard you. And sincerely, I'm surprised. I'm surprised at what you're saying about my mother, that she wants to tear us apart. What else would she be doing by telling lies and doing those horrible things? Horrible things? I mean, horrible things like putting too much salt in your soup. Yes! Omobolaji, yes! If you need me to spell that out to you, yes!
Why they laugh with content and duration? Because this isn't the first time you're adding too much salt to your food. But not as much as this. Too much is too much. You must be left to accept your mistakes and make amends when they are pointed out at you. Oh no, I can never accept this. No way, I won't. Really? Yes. Why won't you? Because I didn't do it. I did not. Oh, now I get. Let me guess. It's one of our many lies then. I see. It's fine, but at least can I rest my head now? Because I have a early start tomorrow. So you're picking sides again? No. Contrary to that, I am sitting on the damn fence. Jumabi, please, I beg of you. Please, let it rain. Oh, so you expect peace to reign in this house with this nonchalant attitude you put up anytime it comes to your mom and I? Yes! Yes, because the innocent woman has nothing against you. Oh. She was practically talking me to eating your food on your behalf. I mean, for crying out loud, for God's sake, why would she be doing that? If she has a ulterior motive, if she wants to separate us. Alone, I'm still trying to figure out. Then go ahead and figure it out. Until you figure it out, we cannot have this conversation anymore. Okay? Can I sleep now, like rest my head? For the last time. Good night, wifey. Please turn off the light. Good night, wifey. I love you. Mami. Ọkọ mi. Ìgbẹ́lẹ̀ wà. Mo wà ń bì. Mo ti wọ inú yàrá mi ọ̀gbẹ́ ti bọ́ sí ìta. Mo ti bọ́ síta. Ẹ pẹ̀lẹ́ ṣẹ́sùn dáadáa. Dáadáa. Yeah, that's fine. Mo fẹ́ tètè máa lọ. Wọ́n fẹ́ conduct interview kan lẹ́nu. Èmi dẹ̀ ni máa head àwọn committee yẹn. And then from headquarters ni wọ́n ti send àwọn èèyàn yẹn sí wa. They afford àti pẹ́ débẹ̀. Kí n tètè lọ prepare so I can cross all my T's and dot all the I's. Àmọ́ kó tó lọ. Mami. No. Mami, ẹ jókòó, mami, ẹ jókòó. Má bínú. Bínú. Má bínú. Àná mi ò bínú. Ọ̀dà tó bá mọ̀ pé ó bínú. Jumabi! Kí ló ṣe fún yín? Ó ní mo fẹ́ bá bẹ́ẹ̀. Ó yá, jọ̀ọ́ má bínú. Má bínú. Wá bí ọkọ yìí. Má bínú, jọ̀ọ́. Mi ò bínú mọ́. Ó ní bínú. Tó bá bí, ó yá, súnmọ́ bí. Bẹ́ẹ̀. Wá bí ọkọ yìí. Wá bí ọkọ yìí. Jọ̀ọ́. Má bínú. Ó yọ bẹ́ẹ̀ náà ní púpọ̀. Ó pọ̀. Má bínú. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Iyọ̀ yẹn pọ̀ lóòótọ́, iyọ̀ yẹn pọ̀ jù. Òun náà dẹ̀ jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Má bínú. Mi ò bínú. A ní kó má bínú, jọ̀ọ́. Okay, mi ò bínú mọ́. Mi ò bínú mọ́. Ẹ ṣé mọ́. Mi ò bínú. All right, mi ò bínú jẹ́ ẹni tí máa lọ. Okay, thank you. All right, yeah. All right, darling. Take care of you for me. I'll see you later. Take care. Hold on. Okay, yeah, give me enough for you. Yeah. Okay, love. I'll come. Nice day. Bye. Nice day. Bye-bye. Ó ṣe lọ nìyẹn náà. Ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni? Àbí mo fẹ́ máa fi irú ìyẹn bá ẹ ṣeré? Ṣé mo fi bá ẹ ṣeré lánàá ni? Rárá o, ò parọ́ fún mi rí. Ọkọ ẹ wá ní kó lọ máa bẹ mọ́mì nígbà tó jẹ́ páwọn náà wà at fault. Ó ga o, Uncle Mobọ́lájí gan ti ń ṣẹ̀ mí. Ó ní kí n máa faradà since tó jẹ́ pé mọ́mì kan wà bá wa ṣọlidé ni. Ó fọ́nì gan-an. Ṣé o mọ̀ pé bí ìyá yẹn ṣe fi ń lọ ẹ̀ tó dẹ̀ ń gba gbogbo rádaràda yẹn? Ó máa fi lọ ẹ lọ ni. Àwọn náà tún ní bá mi try irú ẹ̀ mọ̀ àgbà tí wọn ò ní fẹ́ tẹ́. No,
I won't take that from anybody anymore. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kí n fààyè irú ẹ̀ lẹ́mọ̀. Téèyàn bá fọ̀bọ̀ lọ̀ mí, mi ò ní gbà láíláí, kò ní work. Má tanra ẹ o. Nǹkan tó ti gbà, ó ti gbà nìyẹn. Ó tiẹ̀ ti gbà tán. Ibi jókòó. Ṣé bí mo kàn ń rò pé torí pé 2 weeks lásán ló fẹ́ bá wa lò ni? Pé kán lo 2 weeks wọn tán kán dẹ̀ máa kó wàhálà wọn lọ ni? Wo má worry ní tiẹ̀. Alátiṣe tèmi, a mọ àti ṣe ara ẹ̀. Okay, babes. O ṣé ṣo ti gbọ́. No problem. Jẹ́ kí n tètè máa wọnú ilé lọ kí bàbá yìí tó dé. Ṣùgbọ́n, all right, darling. Ẹ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Tí n bá pè ẹ́ lálẹ́, màá pè ẹ́ láàárọ̀ ọ̀la lágbára Ọlọ́run. All right, chick. Bye. Àbí mo ti gbà ni. Ẹ má torí mi lè jàjà kú o. Ẹ má torí mi. Ẹ má torí mi lè jàjà kú o. Ẹni gẹ̀lẹ̀ mi bá orí ẹ̀rọ mi àwẹ̀. Ẹni gẹ̀lẹ̀ mi bá orí ẹ̀rọ mi àwẹ̀. Ẹ má torí mi. Ẹ má torí mi lè jàjà kú o. Ẹ bá má torí wa lè jàjà kú o. Adéjùmọ̀bí, ẹ má torí wa. Ẹ má torí wa lè jàjà kú o. Ẹni gẹ̀lẹ̀ mi bá orí ẹ̀rọ mi àwẹ̀. Ẹni gẹ̀lẹ̀ mi bá orí ẹ̀rọ mi àwẹ̀. Ẹ má torí wa. Ẹ má torí wa lè jàjà kú o. Olúwa. Tí a bá rí agbára kágbára, ènìyàn kéèyàn tá a bí nínú obìnrin, àbí tí ìyá fi ọ̀bẹ tá fi gba ẹ̀bí ẹ̀, tó lóun máa ṣí mi nídìí kúrò nílé ọkọ mi. Ọlọ́run bá mi lé wọn jìnnà réréré torí báyìí igbó báyìí nílé adẹ́tẹ̀, bá mi lé wọn dànù sí igbó kó kúrò láyé mi kó jẹ́ nísìmí kó tó dé mo nísìmí. Mo wí tó bí agbára sọ́kọ yín lẹ́nu. Àwí ìgbọ́ yín máa ń pọ̀ jù, ṣe báwọn bàbá yín láyà ń lé tí ẹ pọ̀ o. Olúwa, ọmọ òṣì, ọmọ burúkú tọ́lọ́wọ̀n ò ní jẹ́ kí n fọkàn balẹ̀ nínú ilé ọmọ mi. Àwọn ọmọ burúkú tó ti lọ́gbàrá tó ti ná ìgboro tó rẹ̀ pé ilé ọmọ mi ló máa ń fàbọ̀ sí. Olúwa, bá mi ṣí nípò, bá mi ṣí nídìí kó gbọ́ lọ rẹ́rẹ́lẹ̀ ló gbẹ̀yìn bọ̀yìbọ̀yì. Mi ò ṣetán ikú, ọkọ mi ò ṣetán ikú. Ẹni bá ròkúrò wá ọkọ máa ní ìṣòlọ́run. Dí lẹ́nu, bàbá fọ́ lójú. Dí lẹ́nu, bàbá fọ́ lójú. Kìnìún ayé tó halẹ̀ mọ́ mi bá mi mú so. Olúwa, gbogbo kìnìún ayé tó bá halẹ̀ mọ́ mi tí wọn ò fẹ́ kí n fojú ráyè ṣeré ayé mi, tí wọ́n ní mi ò ní rí dùnú nínú ọkọ, Ọlọ́run ṣàbá mi gbójú méjèèjì lọ́wọ́ wọn, gba ẹsẹ̀ méjèèjì lọ́wọ́ wọn, gba ọwọ́ méjèèjì lọ́wọ́ wọn, kó ṣáà wà bẹ́ẹ̀ kó wà láyé bí aláìsí. Ó bú mi, ó búyà mi. Ó bú mi, ó búyà mi. Ilé ló ti kóṣì náà wá, ó bú mi, ó búyà mi. Ìwọ Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní, mo mà bẹ̀ ẹ́ Ọlọ́run alágbára. Ọmọ òṣìṣẹ́ bá lọ́mọ mi ò ní rí ọkọ̀ nígbà tèmi àtẹ́rẹ́ pé ọ̀yàn àyà mi yìí òun kọ́ ni Mọ́bọ́lájí lòmù, òun kọ́ ni mo fi tọ́. Àyàfi yẹn tó bẹ́ẹ̀ pé mi ò ṣe lórí Mọ́bọ́lájí nìkan lọ́mọ kan máa jókòó síbí máa sọ fún mi pé mi ò lè fi ẹ̀dọ̀ lórí òróǹrùn. Adékòódèrè màmá ẹ jọ̀wọ́ ẹ mọ́wọ́ délé. Bẹ́sẹ̀ lọ lẹ́sẹ̀ bọ̀bẹ́ ẹlẹ́bí ló mú wálé oya ṣakiti bọ̀bọ̀ wèrè ló bá dé. Adébísí kò ń gbà ọmọ mi gbẹ̀yìnjà ẹ̀tọ́ ń bẹ̀mẹ́ ẹ̀yin ẹ̀fẹ́ ẹ̀yà nínú ilé ẹ̀mí dúró ẹ wá bá mi nínú ilé yìí nítorí inú ilé yìí ní ọkọ mi ni wọ́n fẹ́ mi ní ṣúlọ́kà sínú ilé yìí ni ẹ̀yin lẹ wá ẹ̀yin lẹ máa lọ ẹ̀yin jẹ́ jókòó sínú ilé torí bí ò ṣe lè yín ẹ̀ẹ́dẹ̀ lè pa ọkọ mi bẹ́ẹ̀ ṣe pọkọ sí. Ṣe rí ẹni bó ṣe rí ó jẹ tibí ó jẹ tẹnu gbígbẹ náà yìí. Ìyá wa ayé
tí àwọn èèyàn sanra láyé ìgbà tí àwa wáyé wo mi dáadáa nípa tó ní flavour wọn pẹ̀lú wa. èmi bí ọmọ mi ló fi rí mo rí ọmọ mi ló fi rí pàdé láyé tí àwọn èèyàn sanra ní ìṣiṣẹ́ nínú nǹkan tí mo ní wọ́n fowó rà ni ẹ̀ẹ́ni dúró ẹ̀ẹ́ni dúró lẹ́yìn ni ó sọ fún ẹ̀yin lẹ́yìn ti tó. Ìdí tí àdúgbò fi ń ṣe tí òfin ìyáwó irọ́ lè pa ètò kan àti ẹ̀yìn àti mẹ́wàá ẹ̀fẹ̀ pọ̀kan mi bẹ̀yẹ pọ̀kan tí ẹ̀ lè pa ní ọkàn ó sì lọ lẹ́sẹ̀lẹ̀. Èmi náà máa bí tèmi tó ní yóò ṣàgọ̀ máa bí rí orí ìyá mi ó sì ká ìmọ̀ra mi ó sì ká ìmọ̀ra mi tí bá bí tán èrò ọkọ̀ yìí ẹ̀yìn ṣáà kọ̀kọ̀pá ẹ máa padà síbi tẹ́tí bọ̀ ni ẹ̀yin wọ́ o ẹ̀yin ẹ̀fẹ̀ ńlá ẹ̀ẹ́dí ẹ̀yin wọ́ kò sí ìkọ̀ tẹ́lẹ̀ ṣe nílé ẹ̀yin ẹ máa lọ ìwọ tó ikọ̀ tí wọ́n bẹ́ẹ̀ pọ̀ wà á bí ẹ̀kọ́ rẹ̀ wẹ̀rẹ̀ wà mí wọ ọtún rẹ̀ǹtì fún Mobolaji. Yes, ma'am. Ǹjẹ́ o tiẹ̀ ní idea oye tí wọ́n ta Gucci leather bags nísìn? Nope. It's 193,000 naira. Okay. Èló lẹ san lówó níbí báyìí? 1 million naira ni. Yeah. Ìyàwó ẹ̀ dẹ̀ ra bag 400,000 naira. Mommy, it's more of her personal money. She's working for it, so she has to do good. Kò matter, Mobolaji. She's your wife. And marriage is one of the strongest companionship. And that's a solitary thing. Owó tó bá ní, ìyàwó ẹ̀ ló ní, and vice versa. Okay, but mommy, you understand points here. I don't see where you're driving at, actually. Okay. Ǹjẹ́ tí ẹ ń gbèrò àti ní ilé tiyín? Of course. No, my cousin kokoro ku. Tani o ko kọ́lé. As a matter of fact, gan afẹ́ ra lé ni. Pé yan fẹ́ bẹ̀rẹ̀ yan fẹ́ kọ́. Lọ́dún wo? Ṣé mo based on this economy and all that is happening now, mo try to gather things here. So give and take very soon, as soon as ma ti kówó ẹjọ́ wí. Okay. Bí èlò ló ti ń rò pé o lè tùjọ láti fẹ́ ra nǹkan tó ń sọ yìí? Speaking of the area, I look at maybe about property and we offer to normal some limbe. I'm looking at about 150 million to 200. Kí ló dé tó lè tó yẹn? So my area town look at ló put up any point because we're thinking of moving to the island. We can Lekki, reconnection and like minds interact. Ṣé dandan ni kó jẹ́ Lekki? Yeah, because my area is peaceful and you get to meet and interact with people of same mind. You get to see. What nonsense! Omobolaji, what nonsense! Ṣé Ìbàfọ̀ àbí Ìkòròdú ni wọ́n ti ń jagun? Ọ̀nà ibẹ̀ ẹ̀ jìnnà, Ìkòròdú. Ó jìn. Ó jìn gan. Ṣé ẹsẹ̀ lẹ fẹ́ máa fi rìn lọ síbi iṣẹ́ láràárọ̀ ni? No, jíjìn tí mo ń sọ ò ṣe in the sense pé bóyá distance. Because mo try something ni pé traffic ibẹ̀ yẹn no, those are traffic prone areas, so I don't stress yẹn máa pọ̀ gan. Okay. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé dandan Lekki ni àǹjọ̀nú yín kọ́. Do you realize how much you still have to you still have to contribute or add or look for? Let's add more for 400,000 different designer bags. Àtòyè tó wà ní bank. Tó bá lówó kankan ní bank. Mommy, of course, for me or John, based on how you train. Really? But she has to look good. I understand, yeah? But she has to look good.
I understand because the kind of people don't bash share, the kind of people we cannot afford to look shabby. I mean, we need to look good now. So you agree? And you're also of the school of thought that the Gushis and Givenchy's are parts of life's inevitable? Of course. Tell me, Orishajobi me, a marital to what, like 80,000 naira. There's even one television wedding to Dolapo in Dubai. I think we bought it for like 120 or thereabout. But mommy, the caliber of friends we keep and what we do for a living, we cannot afford to look, unkept. We have to meet up the standard. You understand? All these things are essential. Shelly, to wipe in only one of the designers bag. I'll get it for you. I like LV gun. At least You really think I'm joking, right? You think I'm joking? I'm not. Think about it. I'm not joking. Adamure má jẹ́ o. Ẹ káàbọ̀ mà. Nakawama. Yes, ma. Nakawama. Nakawama. Yes, ma. Ma? Kí ni mommy ṣe ń beta? Washing machine o. I don't get. Mo so for generator wa kin ba won tan kan tin pe kini kan fi fọ washing machine won ti won ma lo washing machine. Kí ni gbogbo koton tó ń sọ? What is this? Irọ́, wọ́n sọ fún àwọn fẹ́ lo washing machine o. Káàbọ̀ aya mi. Kí ló dé fọṣọ fún ara yín? Ẹ bèrè o, no ni oni church kom calling, get sọ for kide kom calling. Mommy, bá má jẹ́ kí irú nǹkan báyìí wù yín now. Ṣé bá ṣọ́ mi ni? Wo tí Ọmọbọ́lájí bá dé tó bá yín nídìí aṣọ, kí lẹ fẹ́ kó máa sọ sí mi? Nǹkan tó bá wù gan, òun ni kó sọ sí ẹ. Wá, Jùmọ̀bí, má ní mi lára. Mommy, kí má ní yín lára. Bẹ́ẹ̀ni, má ní mi lára. Kí ló dé? Ó dá ìwọ ìyá yìí. Ṣé nǹkan mi wà ń bẹ gogogogogogo tó sọ? Kí ló fẹ́ gogogogogo? Just tell me what you want. Ó dàbí ipò òsì rí ẹni gún iyán fún ẹ tó sọ pé tọbẹ̀ òṣòro. Ẹ wo mọ́mì, mi ò ní orúkọ ẹjọ́, bẹ́ẹ̀ ni mi ò ní ẹ̀rẹ̀kẹ́ òṣè. I can't shout at all. Ẹ wo, kí ló dé gan? Mo dẹ̀ ń pọn yín lé èdè sọ ayé Ọlọ́run mọ́ mi lọ́wọ́. Tó bá tiẹ̀ jẹ́ wípé Ọlọ́run ni ẹ̀yin fún ayé báyìí wá sọ pé kójò máa rọ̀ ni. Kí ló dé gan lọ? Ṣé wọ́n ní mí láàrin ilé ọkọ mi ni? Mọ́mì, Jùmọ̀bí, wọ́n lọ́wọ́ sí mi. Ṣé pàápàá ìyá ọlọ́wọ́ náà mi kẹ́kẹ́ lọ? Ẹjọ́ tó lọ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe kan ní olórí ẹjẹ́ ká fẹ̀sọ̀ ẹjẹ́ kan máa ṣe wọ́ṣí máa ṣe ẹni ìbá fẹ́ lú ọwọ́ ẹjẹ́ kan lú ọwọ́ wọn. Ta ló ń jẹun tí ajá ṣe ń gbòdì? Kí ni mo pè é sí? We just get out of here now! Get out of here! Get out! Sá ọkọ rẹ ti dé o! Wíwá ló wá. Ọkọ rẹ ti dé o! Báyọ̀ lórí ọkọ ilé ọkọ mi lè mi ò lọ sí àwọn tí wọ́n máa lọ. Kò sí lọ. Ni wọ́n bá bọ̀ lókàn, ó máa lọ ni. Ok, ìgbà tó kọ́ mi wá dé nǹkan ṣé kí mi wá kí n ṣọ́wọ́ gbọ́ lọ ni? Ẹ rà bọ̀ o! Ẹ rà bọ̀! Kí ló ṣe yí kẹ́sì kẹ́sì? Ẹkún wò lè sùn gọ́gọ́. Ẹkún kí lè sùn mọ́mí? Ẹkún kí lè sùn? Ayà ẹ rè páàkì sọ̀nà o. Ẹ sunkún. Ṣé ọkọ bá wò ní kó ní kó fìyà jẹ yín? Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀sùn ẹ̀jẹ̀ gan. Ẹ̀sùn ẹ̀yìn ẹ̀. Yẹ́nì. Yẹ́nì á sùn kún mọ́ ẹjọ́ ẹ wò. Wọ́n ṣe bẹ́ẹ̀ rè o. Mo kì í sẹ́wọ̀n mẹ́wọ̀n kí kankan bá ṣàlẹ̀. Ẹ jọ ẹ fún mi ní peace. Látàárọ̀ wa o. You can cry for all I care. Jà látàárọ̀ ọ̀rọ̀ wọ́n ṣe máa ṣe rè dájà lẹ o. Ẹ̀yin ọkọ MKL. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ọkọ MKL o. Ẹyẹ ni ẹmẹ́sùn kú mọ́. Ọwọ́ rẹ̀ sì ṣẹlẹ̀ jọ́rọ̀ o. Ẹmẹ́sùn kú mọ́. Ẹjọ̀ yẹ ẹmẹ́sùn kú mọ́. Ẹjọ̀ sẹ́mi lé àwọn ẹ̀fọ́ ọ̀ṣọ́dẹ.
Dédélé ìṣojú mi, dédélé ìṣojú mi. Ẹ má wo ṣé mi bẹ́ẹ̀ fọṣọ. Àrè ọ̀rọ̀ ọmọ rẹ̀ jẹ́. Ẹni ìbá sọ́mọ kẹ́ má dùn dídì ọ̀rọ̀ ọkọ rẹ̀. Ọdún ọdún méje kú dùnú. Ayé ẹ̀dá kò fi gálíìsì náà ọjọ́ ilé fọṣọ ayé. Yé ẹ lórí kú mọ́. Ẹ fọ aṣọ ọrùn ẹ. Àbí kí bọ́ ẹ wá fọ̀ dẹ. Ìyá mi àti ìyàwó mi wọ́n ti fẹ́ dá orí mi lọ. Yeah, I know there is a problem, but what the problem is what I can't tell. Okay. I still insist you shouldn't have talked back at my mother, Jumobi. But she started. She is my mother. You know your wife. Does that give you the privilege to talk back at my mom? Which gives her the power to ridicule me and get away with it? No, she didn't. Oh, really? Yeah. Oh, she did. Oh, but that's the way it's looking like to me. Really? Yes. Oh, am I not the one who gets scolded every time such issue arises? Because I expect you to know me better. I expected you to wait for me. Whenever you have issues, let me come back home and deal with it. Not you talking back at my mom. Oh my God, I only defended myself. By shouting back at my mom like you're doing that at me? I only get to show emotions anytime I'm cheated. You know, we do not have to stone an elder to show them we're disrespecting them. Our tone and our attitude does a lot. When Toba Lagbandi. But seriously, would there ever be a time you support me in this house? Of course you know I do. I doubt it. Man, ẹ má bínú. Ibà yìí ni mò ń bẹ̀ látàárọ̀. Ẹ má bínú tó lọ, ẹ má bínú. Mami ẹ ṣe bínú. Ẹ má bínú. Kí ni tòbí sọ fún mi? Ẹ bínú. Ó mọ̀ yín dáadáa náà. Ó mọ̀ yín máa mi. Ma. Ṣé wo mọ̀ pé owó ilé tó lọ ni ìyàwó ẹ̀ ń pa fún mi? Nígbà tó nílé bá ti ń fi àparí iṣan hàn àlejò. Ilé tó yá ni. A ní kí ẹ má bínú sí i. Mami tẹ bá ti gbọ́ ẹ̀bẹ̀ ẹ ní sọ pé ẹ ń lọlé mọ́. Ẹ ṣe máa fara mọ́ wa. Moreover, ọmọ yín náà ni Jùmọ̀bí. I mean, how old is she? Ẹ má bínú mami. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Bọ́lájí. Ma. Ọmọ Bọ́lájí. Ma. Ẹni tá a fi sípò ọ̀wọ̀ kí wíwá ọ̀wọ̀. Mami, èmi ò sọ pé wíwá ọ̀wọ̀ o. Ipò ọ̀wọ̀ tẹ́lẹ̀ wà nínú ọkàn mi. Àfi lọ́kàn ìyàwó ẹ̀ ẹni tó fi mí wọ́lẹ̀ bí ọ̀wọ̀. Màámi. Aṣáǹjẹkùnrin ìkó tán láwo ṣílẹ̀ tó ń gbọ́wọ́ ẹ̀ sí. Ẹ má bínú. Ẹ wò ọmọ yín dẹ̀ ní Jùmọ̀bí o. Bọ̀ kú síbi tẹ́ fẹ́ títí. Ẹ má bínú. Ṣé gbọ́? Ṣùgbọ́n. Ẹ ṣọ́ ọ̀gbẹ́ ti gbọ́. Mo ti gbọ́ sẹ̀. Ṣé kí mọ́mí Bọ́lájí òbí náà? Mi ò bínú. Ẹ ti gbọ́. That's good, but èmi náà wá sọ bí kan tẹ́yìn náà ti ṣe little mistake fún yín. Yeah. Ọmọ yín ni Jùmọ̀bí. Ìyàwó yín dẹ̀ tún ni. Ká wá gbà pé ìyàwó yín ṣe nǹkan tí ò dáa. Tẹ́yìn bá tiẹ̀ ro tọmọ. Ṣé bẹ́ẹ̀ tiẹ̀ ní sùúrù díẹ̀ pé kí n dé? Kẹ́yìn wá fi ẹjọ́ ẹ̀sùn mi. Ẹ jẹ́ kọ́ lọ́rọ̀ ẹ̀dí kí n wá bá wí. Instead tẹ́yìn àti ẹ̀ wá ń throw banters and wá exchange words. Mommy, I have neighbors. Mo dé, mo bá gate mami pẹ̀lú yín. It is quite embarrassing. After a long and hard day's work, mo wá bẹ̀yìn àti ìyàwó mi jẹ́ ń throw banters and wá argue pẹ̀lú ra yín. It's quite embarrassing. Only I can walk away. Go. I don't really like it.
ṣé ibi tí mo gbà ṣe ni. àmì òbí náà òun lẹ́yìn bẹ́ẹ̀ mi tí mo gbọ́ lọ́wọ́ kan yẹn. That's fine. Ẹ jẹ́ kí n pe ọmọ yín kó wá bẹ̀yìn fúnra rẹ̀. Ẹ jẹ́ kó wá bẹ̀yìn. Sí mama Jumobi. Jumobi. Pátí ní aago mélòó? Lè fi gbogbo ọjọ́ múra. Kí ni wọ́n lò wọ́? Ìjẹ̀bú. Ìjẹ̀bú. Mọ́mí, bíbá ilẹ̀ jókòó sí ni. Bẹ́ẹ̀ni. Ẹ lè jókòó sí bíbá yìí. Ọ̀sùn ò sọ fún mọ́mí ni pé wọn ò lè jókòó sí bíbá. Mi ò tí ì wọnú mọ́tò jàre, mọ́tò tí Nissan C4 tí ò fọmọ ni mo ṣe ń wò. Mo dẹ̀ ń pè látẹ̀kọ́ mi rí kó dáhùn. Mọ́mí ẹ jókòó sẹ́yìn, ìyàwó mi lẹ jókòó sí yẹn. Ṣé mo jẹ́ máa ṣe fún mi? Ẹ̀yin ẹ bọ́ sí ẹ̀yìn, ẹ lọ jókòó sí owners corner. Ìyàwó mi lẹ wà, ẹ̀yin ẹ lọ jókòó sí owners corner. Kí n kọ́ sẹ́yìn àná. Ayé ẹ ní ẹ mọ̀ ẹ̀yin ẹ jókòó sí owners corner. Gbogbo tẹ bá fẹ́ lọ lẹ́yìn màá gbé yín débẹ̀. Ẹ kàn máa náwó ní ẹsẹ̀ lẹ́yìn. Ẹ kàn lọ fẹ̀ lẹ́yìn tí ń gbé. Take me here, I'll take you there straight up. Ẹ máa wà more comfortable and relaxed ní bíbá yìí. Ẹ kàn máa náwó ní ìyàwó. Àwọn gbé yín kiri. Mọ́mí. Ilẹ̀ Dubai. Beautiful mọ́mí Mọ́bọ́lájí. You're too cute. Èyí ni máa wá boyfriend fún yín. That's right. That's right, sweet. Okay, mommy. Ayé ìyàwó mi lélẹ̀. Ẹ wọlé. Ṣé nǹkan mú wa lọ́rọ̀ bọ̀ yìí? Akim ọmọ ń gbàjẹ́ owó rò jẹ́bi lákó iye fún bí ọmọ bá fún bí o wà á lé gbàdà mọ̀ sí ibà wípé Akim má tẹ pomi ọmọ ìlísàn irọ́ Akim owó rò jẹ́bi kó lákó iye fún bí. Ìjẹ̀bú Ìjẹ̀bú kí ló ṣe bọ́ ìná Ìjẹ̀bú kí ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ síta ni. kí ṣẹlẹ̀ kí àwọn kí ṣẹlẹ̀ kọ́ pariwo kí ṣẹlẹ̀. Are you insane? Kí ló ṣẹlẹ̀ síta ni. Bọ́dọ̀ pé nuisance yẹn. ọmọ ìlàjẹ mẹ́bí nu olówó orí ọkọ̀ mama ẹ̀jẹ̀ mẹ́bí jáde mọ̀ sọ́wọ́ kíní. Níbo ni ọ̀làtà tí mo bí ẹ tó dáhùn by this time ó sùn lẹ́nu iṣẹ́. ibi ọ̀rẹ́ iṣẹ́ lẹ́sọ̀ ọgbọ́n mo ti ṣe jí pẹ́ mo ti ṣe omi ẹ̀kọ́ kùn lọ́fẹ́. Kí ló ń sùn by this time tí mo bí ọ̀làtà ẹ̀kọ́ tó dáhùn mọ́tò ló fọ́ ló fọ́ mọ́ yìí. ẹ̀rẹ́ ìgbìmọ̀ ọ̀gá mo ti yà àwọn tí fọ́ọ̀tì pẹ́ 95:30 ti jí ibò ní sísẹ́ ti rẹ́jí ewúrọ̀ rẹ̀ rẹ̀ fẹ́ rẹ̀ àwọn ọmọ kọ́nìyàn ti fọ́ mọ́tò ní bíi 5:36 èjì ewúrọ̀ máa fẹ́ àwọn èjì èrì. Òjò ló fún kí ni ó sùn lẹ́nu iṣẹ́ ní táìmì yìí. Ìyàwó dàgbò ti bá a ṣeré jù. madam ẹ máa bọ ìjẹ ká kú ṣe má bínú. ẹ bọ́lẹ̀ nípa ẹ̀ náà ṣe máa bí bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ẹ yẹ kájọ tì. ẹ máa bọ̀. Ẹ dúró, ṣé Ìjẹ̀bú ló máa ṣà? Mi ò rò borí ẹ pé. Ṣé wà ókè? Ẹnu mi ò rò borí ẹ pé. Ṣé ìtàn yẹn kan mú ló fi wẹ̀ ni? Orí ilé òpè náà orí ẹ ò pé. Bọ́sọ̀ bí kò ṣe mọ́tò mi ni. mọ́tò àwọn ọba tí ìṣàjà wọn ti kú. Keep quiet. Ní ìwòsàn. àyè mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ adétọ́ lè bẹ́. Ṣé o fẹ́ kí n hóná létí ẹ̀ ṣá? Sweet, má dàrẹ̀ láàmú. Ó ti ríṣẹ́ sí TomTom. Now ṣí gate. Máa fẹ́ open the gate for me jàre. New sounds òsì máa gbá etí àwọn ìdílé ìṣàn. ọ̀rọ̀ gate ẹ̀ ń sọ ẹ mẹ́ bínú. New sounds àfi kó máa jẹun kó máa bá já rojọ́. Alọ́ ń gbọ́ alọ́ ń ké. Ó dàbọ̀ ní ẹ̀ tí I have to speak to other neighbors. You are leaving this work. Iṣẹ́ ẹ̀ ti sú ẹ.
má mú o. Ìwọ. Mo ní ṣàlàyé. Mo ní kó máa ṣọ́gẹ̀ tó wá gbé ìyàwó ní wọn bá sùn. Wọ́n ẹ̀jẹ̀ máa. Ẹ̀jẹ̀ máa bù ẹ́. Ẹ̀jẹ̀ kí n ṣàlàyé mi ní ṣàlàyé náà. Àwọn ẹgbẹ́ náà ṣe. Ọ̀rọ̀ náà nínú mẹ́lẹ̀ ẹ̀rọ jẹ́ kí ṣe bọ́ dọ́wọ́ mi. Má mi ẹ sọ̀rọ̀. Kì í ṣe iṣẹ́ nìkan ló máa bọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀rí ẹ̀ máa bọ́ sí. Ẹ wò sà, kọ́rọ̀ kẹ́mi mi tó bọ̀, mọ́mí ẹ jẹ́ kí n ṣàlàyé, sà, bó ṣe jẹ́ kọ́kọ́ rèé o. Mọ́mí ẹ fẹ́ fún mi sáà ní o. Ọkùnrin yẹn ti sọ fún ẹ̀kọ́ pé ọtí fi mi sáà ní ọ̀rẹ́dì tó ń sọ fún àmì isolated place yẹn ti sọ fún kí n jẹ́wọ́ rí ọkọ ǹbẹ́ ti ṣe kí ni màá ṣàlàyé dédé bí ọ̀rọ̀ ẹ̀ ṣe rí wọ́n ti fi mi sí isolated place if you don't know isolated place means combination rẹ̀ wà ní the site o tó ń sọ fún ní àìmì nígbà ọ̀fun ló yẹ ẹ má jẹ́ kí n kú ọtọ̀ rẹ̀. Ìjẹ̀bú. Yẹn ni. Ìjẹ̀bú. Mo jẹ́ ẹ̀. Ṣé ìwọ lè gba irú ẹ̀ fún ìyàwó ẹ̀ láti máa ṣe ìyá ẹ̀ bí Jùmọ̀ bí ṣe ń ṣe mí nínú ilé? Rárá o, rárá àti rárá a ẹ gbọ́dọ̀ wà fún mi kú ilé ìjẹsọ fún ọmọ òpó ọlágan nìbàdàn wọ́n ilé ọkùnrin ìgbẹ́ kọ́ aṣọ yes ma olówó orí mi yẹsà lówó orí mi yóò tọ́jú mi gidi gan rárá àti ọ̀kàfà tí o capital no. Tó bá wá rí irú ọkùnrin bẹ́ẹ̀ àbí irú ìyá bẹ́ẹ̀ tí yà ń jẹ kí ló lè ṣe láti fi ràn wọ́n. Kí n bá má ṣe ìrànlọ́wọ́ irú ọkùnrin à ń máa pè jókòó kí n máa bọ́ orí gidi gan sọ́fọ́ náínáí ìlàṣẹ kiri kìlọ̀ rí aya rẹ̀ o kò ṣe kiri kò ṣe lè ọkọ ọmọ rẹ̀ yẹn dà. Jùmọ̀ bí ń gùn mí gàlégàlé. Tó bá wá jù bẹ́ẹ̀ irú ìrànlọ́wọ́ wo ló máa ṣe fún mi gan-an lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Yí ẹni ẹjọ́ yẹ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ lọ ṣe rí ọ̀rọ̀ wọn bá ẹni hàn wọn ọlọ́kùn ọbọ̀ wọn máa sọ̀rọ̀ títí wọn ayé ìyàwó ọ̀tọ̀ ayé ìyá ọ̀tọ̀ ọlọ́run dẹ̀ ṣe kí ni ó fi ó stamp rẹ̀ àìsọ́fọ́ ìyá ẹni òun rọrùn ẹni o àwọn ọba ẹni wọn bọ̀ wọn ìjẹ̀bú mísà ìjẹ̀bú wọn sá ìjẹ̀bú mísà kí ṣẹlẹ̀ wọn ní ọkùnrin rẹ̀ bá ṣe kiri rẹ̀ bá gbé aya rẹ̀ lé ìyá rẹ̀ wọn ọrùn ọ̀pá àdìrò lọ o ẹ̀dá kó yàn máa ṣe gàlégàlé ẹ̀dá. Wọn ò parọ́ àmọ́ mo Bọ́lájí ti gbé ìyàwó ẹ̀ ó ti gbé lé mi lórí. Ìyẹn dá ó ti gbé ìyàwó ẹ̀ ó ti gbé mi lórí ó ti wá sọ mí dèèyàn yẹpẹrẹ. Ìyẹn dá káfàtìlà ìyẹn dá ẹ̀dá rárá. Kí ló máa wá ṣe fún mi lórí ọ̀rọ̀ yìí? Ìyẹn ni irú ọ̀wọ́n mi lè ṣe run ẹ kó ní ìkí àmì mà ṣe ìyẹn kí agbára mi ká. Ó wà níkàáwọ́ ẹ̀. Kí ló lágbára mà ṣe o? Ó wà níkàáwọ́ ẹ̀. Agbára mi àgbé ẹ má sọ fún agbára mi légbè ẹ sọ mí. Ó ṣe. Mo fẹ́ kó o bá mi wọlé tọ̀ Jùmọ̀ bí kò kẹjọ ní àṣepọ̀. Ẹjọ́ nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ ẹ̀ ń bírèkì kí wọ́n sọ jáde. Mo fẹ́ kó o bá mi wọlé tọ̀ Jùmọ̀ kẹjọ láṣepọ̀. Ẹ̀dá padà jàre ẹ̀dá tó ń tẹ́ mi mọ́lẹ́lẹ́ kejì ní ìfọwọ́ ọ̀rọ̀ gidi ni ọlọ́wọ́ àbísọ ní méjàre ẹ̀dá padà kémi wọlé tí aya ọmọ wọn kí mi la kó ń kọ̀bà ìyẹn ká máa sọ ẹ̀dá padà àwọn alálẹ̀ ìlú ṣọ̀gbọ́n wọn bá mi wí àwọn iye fún mi wọn bá mi wí wà fún wọn bá mi rí dédé náà fún ẹjọ́ òun ní ìṣọ̀kan lóyún o kó níyàn máa mú bébí okùn àbá mi o àbí alómọ mẹ́ta àbí kan ti ń pè sábàdà àbí kan ti ń pè ẹjọ́ mi lè ṣe kí n tẹ máa ṣe dédé ní ẹ̀mọ́ lágbàáyé sọ̀fọ̀ Ìjẹ̀bú náà kọ́ ní ìrìnsàlẹ̀ ó dúró what for do wa what for do kí n tẹ sọ fún mi má ṣe ọkọ̀ dẹ̀rí pure water 5 naira nga kí n ti dá ọmọ ìyàwó ọmọ ẹ bó ṣe ń lọ́kàn bọ́ àyà ọmọ rẹ̀ níbi tó wọn bá dìkù ẹ máa gbọ́ wọ́n ní wọ́n kí ni wọ́n sọ màtírí rèébọ̀ tẹ́kìjà ìyẹn lè wọ́n ìwé tí wọ́n àwọn mi lè ṣe níbi tó wọn wá bù mí lè ṣe bá rìn. Báwo ni? Oh, okay. Hold on, jẹ́ sáré bẹ̀ wọnú ilé. Mo ń bọ̀.
Hello? Ọkọ mi. Ibo ló dé báyìí? Mami, mo ti sún CMS báyìí. Má worry ńgbà yẹn, má worry. Mo rò pé ibi tó dé báyìí pé wàá lè padà wálé ní báyìí ni. Àní ní báyìí. Wo, àdá tó bá lè padà wálé ní báyìí kó wá fojú ara ẹ̀ rí. Ṣá máa bọ̀ nílé, máa bọ̀. Ṣé o ti gbọ́? Ẹ ṣé. Gbogbo ọ̀rọ̀ yín pátá. ṣé ẹ má sọ fún ẹ fi owó ìlépo ṣé ẹ má sọ fún ẹ fi dín etí dán ó dà dédé àlàyé mi ṣe látàárọ̀ èyí wẹ̀ ẹ jẹ́ kí n láyé wẹ̀ akọ̀kọ̀ ní mẹ́ṣẹ́ má sọ fún ọmọ àdàmú okúnú àbí láìkì kó sọ́fọ̀ kó o má parí ojú tẹ yẹ òfò rẹ jẹ lọ́wọ́ ògbóhùn fáàmì àfi dùpùpù tó má má parí okùnrin kọ́mpáǹdì. Ṣé ẹ lè ṣe ká má bú èébú rárá àbí ká má sọ̀rọ̀ òdì níbí báyìí? ó dà ẹ má bínú o mo ti sọ mí kẹ́ má bínú mà. Ẹ ṣé. Bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ká tiẹ̀ wá gbà ó pé ẹ lè pe ìyàwó ọ̀gá yín, ó yẹ kẹ́ lè pọ̀ ọ̀gá yín kẹ́ sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀, ẹ pàkíyèsí wọn sí, wọ́n á dẹ̀ mọ nǹkan tó máa ṣe lórí ẹ̀ kó tó wá di wípé ẹ̀yin àti màmá ń pàdé àpò pọ̀ láti lọ báyàwó ọ̀gá yín lájọṣepọ̀. Tó bá jẹ́ wípé páńpẹ́ kú ni màmá délẹ̀ fún yín kọ́, bẹ́ẹ̀ bá ṣe kó sínú ẹ̀ nìyẹn. Àmọ̀ràn mi fún yín ni wípé kẹ́ má tún ṣe irú ẹ̀ mọ́ torí kò dáa. Màmá, ọjọ́ yín á dalẹ́ o, ẹ pẹ́ fún wa. Pé ọmọdé ni wọ́n, bẹ́ẹ̀ ni ìgbéyàwó wọn ṣì kò tí ì pẹ́ rárá. Wọn kọjá àbáwí lọ́dọ̀ yín, ẹ pè wọ́n, ẹ bá wọn wí, ẹ wá ṣèyẹn, ẹ wá rò lọ́kàn yín pé ẹ máa léyàwó ọmọ yín lọ. Ó dáa màmá, ká ní pé Ọlọ́run ṣe wá fún yín ṣe, ẹ wá léyàwó ọmọ yín lọ. Ṣé tọmọ yín bá tún fẹ́ obìnrin míì tó bá wúrú wà yẹn àbí tó bá wù èyí tó burú jù bẹ́ẹ̀ lọ, ṣé tó máa lóhùn náà lọ ni? Màmá, kúkú díẹ̀ káàtó, àgbà ló máa ń tolé. Ilé ọmọ yín ò gbọ́dọ̀ dàrú o. Ẹ lọ wá bí àárín àwọn ọmọ yín ṣe máa gún régé nítorí wípé ìyàwó ọmọ yín náà ni. Mr. Omobolaji Robert, ẹ̀yin náà lẹ́bi tí yín nínú ọ̀rọ̀ yẹn. Ẹ̀bi àkọ́kọ́ ni wípé ẹ wádìí ọ̀rọ̀ rárá. Ẹ̀yin náà mọ̀ wípé ó yẹ ká wádìí ohun gbogbo dájúdájú, ká wádìí èyí tó ń ṣe òtítọ́ mọ́nú ẹ̀. Mr. Robert, ẹ wádìí nǹkan kan rárá. Gbogbo bíyàwó yín ṣe ń sọ fún yín nǹkan báyìí, ọ̀rọ̀ báyìí ń ṣẹlẹ̀, òun rò báyìí, ẹ tí ẹ fi ọjọ́ kankan wádìí rárá. Ẹ̀bi tìyàwó yín náà ọ̀rọ̀ yẹn lẹ̀ ń mú dání.
ẹ bá má ṣe bẹ́ẹ̀ àti wípé ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àwa èèyàn àwa òbí a máa ń ṣe mistake ẹ̀ bẹ́ẹ̀ ó máa tún ṣẹlẹ̀ láàrin èèyàn ọ̀dọ́ gan. A máa ń rò wípé tọmọ bá ti kàwé débì kan tó ti níṣẹ́ tó dá lọ́wọ́ tó dẹ̀ ti ń ṣe dáadáa. Àmọ́ ọgbọ́n orí wọn lè má ti gbé. Ìyẹn ò tiẹ̀ wá kọ́ ọgbọ́n orí nítorí wípé a máa ń rí àwọn ọmọdé kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n ti máa ń wà matured enough láti lọ́kọ àbí láti níyàwó. Bẹ́ẹ̀ ni àwọn kan tẹ̀ ti máa dàgbà àmọ́ ọgbọ́n orí wọn ò lè tó lé. Ẹ̀yin wúrú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin Mr. Robert àti màmá yín àti ìyàwó yín nínú mọ́tò. Ìyàwó yín ní pé kí màmá bọ́lẹ̀ nítorí pé àyè òun níwájú. Logically ó lè jẹ́ bẹ́ẹ̀ àmọ́ maturity lẹ máa fi gbé kó yẹ kẹ́ torí ìyàwó yín ṣẹ̀yà yín. Kódà ẹ mọ̀ wípé ìyá ẹni ọ̀run ẹni ni ẹ wá ní kí màmá bọ́lẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ni màmá ò lè ever dùn sírù nǹkan bẹ́ẹ̀ yẹn ni? Kódà o ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe ẹ bẹ̀ màmá bó tiẹ̀ jẹ́ lórí ìyẹn nìkan lásán ẹ bẹ̀ wọ́n. Láyé ti dáyé láti mọ̀ wípé ìfẹ́ tó wà láàárín ìyá sọ́mọ ó yàtọ̀ sí ìtó wà láàárín ọkọ síyàwó. Ẹ wá ní wípé ta ló nífẹ̀ẹ́ jù ní òun méjèèjì. Ṣá wá sọ fún yín wípé òun nífẹ̀ẹ́ ìyàwó òun ju ìyá ẹ̀ lọ ni àbá sọ pé òun nífẹ̀ẹ́ ìyá ẹ̀ ju ìyàwó ẹ̀ lọ lójú ìyàwó ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀. Kí ló dé tẹ̀ ń wádìí nǹkan tí kò yẹ kẹ́ wádìí? Ẹ̀yin náà ẹ wo adúrú nǹkan tí ọ̀rọ̀ kékeré tẹ́rọ abẹ̀rẹ̀ yẹn tó ti dálẹ̀ nínú marriage. Ó dà nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn tún wá ń ṣẹlẹ̀ ẹ tún wá kojú ìyá ọkọ yín ẹ wá jọ ń bá màmá táwọn. Ó kù díẹ̀ káàtó kò dáa rárá. Ẹ wo Mrs. Robert obìnrin ló máa ń tolé o obìnrin ló máa ń tolé ẹ ní láti tolé yín kó lè gún régé ẹ lọ bẹ̀rẹ̀ ọkọ yín ẹ fa ọkọ yín mọ́ra ẹ ṣàtúnṣe látọ̀dọ̀ yín it's very important. Ọlọ́run ló jẹ́ kí lè rí dàrú. Ìtẹ̀ èsì náà kọ́ mi láti gbọ́ àyà ọ̀gá mi ṣe because I can't do it. It's a taboo. But you are finished in the house. Iṣẹ́ ti tán. Ọmọ oníbọ̀sì láti ká máa ṣe nísìnyí lórí ọ̀rọ̀ you are going. Ṣé pé kí n máa bá òyìnbó wá sùn rí? Wọ́n máa tẹ̀ bọ̀dé fún wa rẹ̀. You are gone. Ní ìwé rẹ̀. Okay. Ẹ̀mẹ́bì mẹ́jọ ẹ jẹ́ ká yanjú dèjì next day. Mommy, I'm sorry. Mother-in-law, me too, sorry. Mommy, I'm sorry. She said she's sorry. I'm less sorry. Fọwọ́ kọ́ mi get out. Èmi ṣe gé e ká yanjú ọ̀rọ̀ yìí. Ọjà mi kápátá. My friend mi sílẹ̀ jáde. Ọjà yẹn ni. Ẹ wo Mr. Robert.
TV, Ọlọ́run ò ní dá lé yín láéláé. What God has joined, let no man put asunder.